Bàbá wà ní Canada lẹ́yìn ìgbà tí wọ́n ti gba appointment letter. Ọ̀rẹ́bùsùkìlẹ̀ wá ṣe ọ̀nà lọ́dọ̀ wa ní Fátúkẹ́ Sọ́lẹ́gà. Orúkọ tó lè sọ ń kọ́pọ̀ wà lẹ́yìn. Wọ́n wà ní tó kọ̀wé lọ́sọ̀ọ́. Orúkọ tó wọ́n sọ rẹ̀ yìí ní Kábíyèsí His Imperial Majesty Ọba Abímbọ́lá Akeem Owadewa. Tí ìrẹ́nì kankan tó ṣe ṣáájú ẹ̀. Bàbá wa àgbà ìmáàmù lọ́fọ̀ àkùnúkù ìyáwó ìyá ìlà àwùyúnù. Yàrá àhùnwá látara àhùlẹ̀ mọ̀sílù. A lè pẹ́ǹdì ọ̀rọ̀. Ẹ ti gbé ọ̀rọ̀ kankan lẹ̀ táwọn onímọ̀láńgá ń pè ní ìhà tó tukù yìí. Tí ilé ìsìnkú bó ti jọ́mọ ọba tó ní mímọ̀ tó ìhà tó tukù yìí ọ̀mọ́. Àwọn alamọ tí ń jẹ́ ìhà tó tukù yìí. Àní ìhà tó tukù yìí ni ọ̀rọ̀ ẹyọ kan tó sì pé gbogbo nǹkan já lọ́dọ̀ àwọn onímọ̀láńgá. Oníbẹ̀ bá rọ́bà tó sẹ̀ lórí oyè ọba ní wàhálà. Àwọn tó gbèsè ní ọba tí ọ̀wá ṣe tiẹ̀ bẹ́ẹ̀ àbọ̀ dúpẹ́. Lónìí àtúwà ń sí mọ́sálásí. Ọba Ọ̀wọ̀ Adénàtún ni àkọ́kọ́ mọ́sálásí tí a kọ́ sí ní Manara ni wọ́n sí ní Central Mosque. Ó ní Asoro ni wọ́n sí ní Central Mosque. Ó tún wá ní kò tún sí tókù ká tó wá sí mọ́sálásí Al-Fatih Qorib mọ́sálásí. Tí ẹ bá ṣe kọ́lọ́ tó fi rú àwọn bàbá wa bí mọ́ọ̀sì jíǹkì mùsùlùmí ọmọ lẹ́tì púpọ̀ o. Ẹni tí ó bẹ̀rẹ̀ mọ́sálásí tí ó parí ẹ̀ lójú ẹ̀ ọ̀wọ́n. Ọlọ́run á ní Ismail kó ṣe é kò ní mà padà sí ibú. Yẹ wọn sínétọ̀ Mansoura Sumanu wọ́n ti sọ̀rọ̀ rẹ̀. Wọ́n ní kò sí tó ń ṣe àwọn tó ń ṣe nílò ìjọba dé wọn. Yàwá yàbá wà ń bẹ̀ àti sínétọ̀. Wọ́n ní ò sí nǹkan ọ̀hún tó ní bá wọn gbọ́. Ẹni tẹ́láyà. Yà wá sínétọ̀ Mansoura Sumanu Ọlọ́run ní fi ilẹ̀. Gbogbo èyí yà wá yàbá akínyé o. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láéláé. Tí abẹ́lé yọ̀ ṣe ámínà lẹ́ẹ̀mẹ́ta nírú ìjókòó yìí tolúwa rẹ̀ ti mú. Ká tó pé mo tún ráròyé fi kú. Ẹ gbà mí lámínà lẹ́ẹ̀mẹ́ta. Subhana rabbika. Bàbá wa gbà. Ìmáàmù àgbà.